bẹ́ẹ̀ ni ọpẹ́ ńláńlá fọba adániwáyé ìyìn ìrabandẹ̀ fẹlẹ́dùmarè ọ̀gá ògo ọba tó ní a máa lọ ká sì tún máa bọ̀ káwa máa bára wa láyọ̀ àti àlàáfíà àwọn ò máa fi gbogbo ìgbà àti gbogbo àsìkò tó fi mọ́ gbogbo ọjọ́ a máa fi dúpẹ́ a sì máa fi yin Elédùmarè ọba ògo bàbá ti ṣe wá dé kí bàbá ti ṣe ń kí Elédùmarè àníyàn máa kí gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ àti aládùúró tí alátìlẹ́yìn wa lórí ìkànnì Àrólé bàbá 1010 TV 2 tá a wà yìí ẹ̀yin náà ní èjìká tí kò jẹ́ kí aṣọ kò ṣe bẹ́ẹ̀ kórè bọ́ lọ́rùn ẹni bẹ́ẹ̀ ni ẹ̀yin ni kókó tí ń ṣẹ́gun iyán ẹ ṣeun púpọ̀ ní gbogbo ìgbà àti gbogbo àsìkò ìròyìn fún ti àsìkò yìí náà látúnṣe bẹ́ẹ̀ mọ́ wá tuntun mọ́ máwòrán àti tí gbọ́ ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ wa eré bẹ́ẹ̀ ti mọ̀ bí ìṣe wa àti àṣà wa ìpè kókó oníròyìn lágbéyẹ̀wò nígbà tó kó ròyìn yóò sì ní yípadà àyànfẹ́ Elédùmarè òun lè ní jẹ́ kókó náà rèé ẹja sísọ lójú rẹ̀ báyìí lórí wàhálà àti ìjà tó ń bẹ láàrin Wike àti Fubara mọmọ tó ń dìjà sílẹ̀ láàrin àwọn méjèèjì gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Rivers Rotimi Amechi òun ló tú àṣírí ọ̀rọ̀ náà sóde. àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Delta ti ṣekú pa akọrin takasúfèé tó ṣẹ̀ṣẹ̀ ń rúwé bọ̀ ní ìpínlẹ̀ ọ̀hún láláìṣẹ̀ wọ́n sì ṣekú pa sínú sẹ́ẹ̀lì wọn ní ìpínlẹ̀ náà. irú ìròyìn tó farajọ eléyìí tí mo ti mẹ́nubà yìí ni ti SUG president ilé ìwé gíga Federal University of Petroleum Resources Evurumu ètò ń bẹ ní ìpínlẹ̀ Delta léyìí tí àwọn agbófinró tán lù ní ìlùkulù ní ìpínlẹ̀ ọ̀hún. ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Gombe ti tẹ ògbóǹtarìgì adigunjalè tó ṣekú pa ọlọ́kadà 5 ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìpínlẹ̀ Gombe. ìyàwó ilé kan rèé tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ dájọ́ ikú fún lórí ẹ̀sùn ìpànìyàn ní ìpínlẹ̀ Kano. ẹ jẹ́ ká máa fura ká sì máa ṣọ́ra nípa àwọn ilé ìtura tá a bá máa ṣe bẹ́ẹ̀ tẹ̀dó sí o. ìyàlẹ́nu ló jẹ́ báyìí pẹ̀lú bí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Delta bó ṣe ti fi ọwọ́ òfin mọ́ ẹni tó jẹ́ alákòóso ní ilé ìtura kan àti àwọn 3 míì lórí ikú àlejò tó ń ṣekú pa sílé ìtura wọn ní ìpínlẹ̀ Delta. ìròyìn náà rèé ní ẹ̀kúnrẹ́rẹ́ báyìí lórí wàhálà àti ìjà tó ń bẹ láàrin Wike àti Fubara wọn mọ ohun tó ń ṣe bẹ́ẹ̀ díjà sílẹ̀ láàrin àwọn ènìyàn ọ̀hún gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Rivers Rotimi Amechi ló sọ èyí di mímọ̀. ẹni tó jẹ́ gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Rivers Rotimi Amechi olómà ti tú pẹ́rẹpẹ́rẹ ọ̀rọ̀ kalẹ̀ tó sì ti ṣe àlàyé ohun tó ń díjà sílẹ̀ láàrin Wike àti Fubara ní ìpínlẹ̀ Rivers nínú ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú gómìnà tẹ́lẹ̀ ọ̀hún èyí tí iléeṣẹ́ DW tí wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ níbi tí Rotimi Amechi tó ti ń ṣe àlàyé ọ̀rọ̀ kò ṣàì mẹ́nuba ẹni tí ó jẹ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí ìgbésẹ̀ èyí tó gbé nípa bó ṣe yọ Siminalayi Fubara tó jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Rivers bó ṣe ní kó lọ rí rọkúnlé fún odidi oṣù 6 gbáko tó sì yan Vice Admiral gẹ́gẹ́ bí alákòóso ìpínlẹ̀ ọ̀hún Amechi tó tú àṣírí ọ̀rọ̀ ó sọ dúnmọ̀ wípé àwọn tí ń wú gbọ́ tẹ́lẹ̀ awuyewuye wípé àwọn gómìnà kan tí wọ́n bá fẹ́ kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu kó jáwé olúborí nínú ètò ìdìbò tọdún 2027 wọ́n ti ṣe àwọn ètò kan lónímùnkẹ́lẹ́ tí wọ́n yóò fi máa yọ wọ́n nípò gẹ́gẹ́ bí èyí tí ààrẹ gbé jáde ní ìpínlẹ̀ Rivers ó ní Fubara kọ́ ni àdánwò òun sì kọ́ ló dá wàhálà kalẹ̀ ní ìpínlẹ̀ Rivers ó ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ń sọ wípé látàrí kẹ́tọ̀ ààbò kó lè wà ní ìpínlẹ̀ Rivers ló jẹ́ kó ń kéde state of emergency ó ní irọ́ lásán tó sì jìnnà sóòótọ́ ó ní ààrẹ ń pa ó ní àwọn ilẹ̀ bòmíì tó ní ṣe pẹ̀lú ilẹ̀ àríwá àti ilẹ̀ Ìgbò tó kò ti sí ètò ààbò tó ti ń pa àwọn ènìyàn lójoojúmọ́ bí ẹni pẹranko ó ní kí ni ààrẹ rí ṣe sí àti pé ìgbésẹ̀ wo ló gbé ó ní ẹ ti mọ̀ wípé irọ́ tó jìnnà sóòótọ́ ni ààrẹ ń pa lórí ìyọninípò Fubara èyí tó yọ yìí ó ní ó ti ní àwọn àlàkalẹ̀ ètò táàrẹ ti gbọ́kànlé tó sì ti ṣe àmúlò rẹ̀ báyìí láti lè jáwé olúborí lọ́dún 2027 torí pé gbogbo ìgbésẹ̀ táàrẹ gbé kò bá òfin orílẹ̀-èdè Nàìjíríà mu wọ́n sì ti dojú gbogbo ẹ̀rú máwọn ènìyàn orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ nígbà tó sọ ti ààrẹ Bọ́lá Ahmed Tinubu tán níṣẹ́ ló wá mẹ́nuba wàhálà àti làásìgbò tí ń ṣẹlẹ̀ láàrin ẹni tó jẹ́
mínísítà lólùlù ilẹ̀ yìí Nyesom Wike àti gómìnà tá fọwọ́sí júwe ilé fún ní ìpínlẹ̀ Rivers Siminalayi Fubara ó ní ohun tó dá wàhálà sílẹ̀ láàrin àwọn méjèèjì ó ní ọ̀rọ̀ owó gangan nípa ojú ọ̀rẹ́ jẹ́ ó ní owó làwọn méjèèjì náà ń jà sí pínre láàrin tí kò sí láàrin wọn olóńbí làásìgbò ọ̀hún sílẹ̀ nígbà tó ń ṣe àlàyé pé tí kò bá sì wá ń ṣe ọ̀rọ̀ owó ẹ jẹ́ kí Fubara jáde síta gbangba kó wá sọ tó ń ṣẹlẹ̀ gan pàtó kí Wike náà jáde kó sọ tó ń ṣẹlẹ̀ tí kì í bá ti ṣe tówó ni ó ń dìjà sílẹ̀ ó ní gẹ́gẹ́ bí òun náà ṣe jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Rivers òun tẹ́lẹ̀ òun mà dájú pé ọ̀rọ̀ owó ló ń dìjà sílẹ̀ láàrin àwọn ènìyàn méjèèjì. And who do you suspect has a hand in all this? The president. The president. What about the FCT minister? It's between the president and the FCT minister. One, the president wants a power grab. They want to frighten governors who may likely not support them for 2027. And so the rumor is everywhere. If you're not careful, the president will remove you. If you're not careful, the president will remove you. So this is all about sharing money and 2027 politics. State and your state seem to be burning. What's happening in Rivers State? Okay, so the fight between the former governor of Rivers State and the FCT minister and the current governor is about sharing money. If not, what's the problem? Nigerians don't dislike corruption again, because I've not seen anybody on the street shouting about what is the problem. Can both of them speak to the public and tell us what the problem is about? And then we are now denied democracy. So the Rivers State is the only state in the country that can practice democracy. They've imposed. Àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ Delta náà máa ṣe bẹ́ẹ̀ ṣekú pa akọrin tàkasúfèé tó ṣẹ̀ṣẹ̀ ń rúwé bọ̀ báyìí ní ìpínlẹ̀ ọ̀hún láláìṣẹ̀ sínú sẹ́ẹ̀lì wọn. Akọrin tàkasúfèé tí ṣẹ̀ṣẹ̀ ń rúwé bọ̀ báyìí tí wọ́n pe orúkọ rẹ̀ ní Paul Obukowu ẹni ọdún 24 ó ní wọ́n ti ṣe bẹ́ẹ̀ dẹ́mi rẹ̀ légbodò sí inú sẹ́ẹ̀lì àwọn agbófinró tí ń bẹ ní ìpínlẹ̀ Delta ọ̀hún gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ní àlàyé wípé àwọn agbófinró tí wọ́n jẹ́ Rapid Response Squad RRS ní ìpínlẹ̀ ọ̀hún ní Asaba tí ń ṣe olúlu ìpínlẹ̀ Delta òun náà máa ṣekú pa ọ̀dọ́kùnrin Paul yìí nígbà tí wọ́n ń ṣe àlàyé wípé arákùnrin kan lórúkọ tiẹ̀ ń jẹ́ Prosper Odili ẹni ọdún 19 ó ní òun àtàwọn ọ̀rẹ́ rẹ̀ kan náà jọ ń rìn ní òpópónà rìdíìmù ìjọba ìbílẹ̀ Oshimili North ní ìpínlẹ̀ Delta ọ̀hún ní nǹkan bí dédé aago 7 òwúrọ̀ ọjọ́ 26 oṣù kẹta ọdún 2025 ó náà sọ pé ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ nígbà tí àwọn agbófinró náà tí wọ́n ṣe bẹ́ẹ̀ páàkì mọ́ wọn lẹ́gbẹ̀ẹ́ tó sì kó àwọn ènìyàn ọ̀hún àwọn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ Prosper àti ọ̀rẹ́ rẹ̀ wọ́n ní wọ́n kó wọn lọ sí ilé wọn wọ́n lọ ṣe àyẹ̀wò fínífíní ní ilé àwọn ọ̀dọ́kùnrin méjèèjì ọ̀hún wọn ò sì rí ohunkóhun tó ní ṣe pẹ̀lú ẹrù òfin ní ilé àwọn ènìyàn náà ṣùgbọ́n kàkà táwọn agbófinró ọ̀hún tí wọ́n fi yọ̀ǹda àwọn ènìyàn méjèèjì sílẹ̀ níṣe ni wọ́n kó wọn lọ sí iléeṣẹ́ ọlọ́pàá tán lọ rèé tì wọ́n mọ́lé kò pẹ́ kò jìnnà wọ́n fi ọ̀rẹ́ Prosper Odili wọ́n fi kalẹ̀ pé kó máa lọlé láyọ̀ àti àlàáfíà ní tiẹ̀ ṣùgbọ́n wọ́n ti Prosper mọ́nú sẹ́ẹ̀lì tí wọ́n sì tú sílẹ̀ nígbà tí ìròyìn náà tó dé ti ìgbọ́ akọrin tàkasúfèé Paul Obukowu ni ó gbé ìgbésẹ̀ láti yọjú sí àwọn agbófinró ọ̀hún nípa ọ̀nà tí yóò gbà tí ó fi gba ọ̀rẹ́ rẹ̀ Prosper Odili sílẹ̀ kúrò ní àhámọ́ àwọn agbófinró wọn ní sí ìyàlẹ́nu ní kété tó dé iléeṣẹ́ àwọn ọlọ́pàá yìí níṣẹ́ náà kó ṣẹ́kẹ́ṣẹkẹ̀ sí lọ́wọ́ àti lẹ́sẹ̀ tó sì tì sínú sẹ́ẹ̀lì ọ̀hún lẹ́ni tí wọ́n ní wọ́n lù ní ìlùkulù títí tí ó fi ara gbọgbẹ́ nígbà tí wọ́n lù ú dé ààyè kan tó bá ṣe bẹ́ẹ̀ tó dákú lọ rangbọ̀dàn àwọn agbófinró ọ̀hún wọ́n gbé lọ sí ilé ìtọ́jú tí ń bẹ nínú ọgbà iléeṣẹ́ ọlọ́pàá náà ṣùgbọ́n tán ní apá wọn kò ká náà bá tún ṣe bẹ́ẹ̀ gbé lọ sí ilé ìwòsàn Federal Medical Center tí ń bẹ ní Asaba níbi tí wọ́n ti sọ dúnmọ̀ wípé ibẹ̀ ló ti dákẹ́ mọ́júmọ́ èní tí ń ṣe ọjọ́ 29 oṣù kẹta ọdún táwọ̀ yìí ní nǹkan bí dédé aago 4 ìdájí ó ṣe bẹ́ẹ̀ tó dágbére fúnlẹ̀ ayé yìí wípé ó dìgbò ṣe látàrí ìlùkulù táwọn agbófinró ọ̀hún tí wọ́n lù ú ní kété tí ó ṣe bẹ́ẹ̀ tó gba èkuru jẹ lọ́wọ́ ẹbọra náà ni àwọn agbófinró náà wọ́n ti júbẹ̀ ìhòòrò tó sì pa òkú rẹ̀ tì wọ́n sá lọ tẹ̀fẹ̀tẹ̀fẹ̀ àwọn mọ̀lẹ́bí àti ọ̀rẹ́ ojúlùmọ̀ ni wọ́n ṣe bẹ́ẹ̀ dúró ti òkú rẹ̀ tí wọ́n sì ń béèrè fún ìdájọ́ òdodo lórí ìpapòdà
arákùnrin Paul tó jẹ́ akọni tàkasúfèé tó ṣẹ̀ṣẹ̀ ń gòkè bọ̀ èyí táwọn agbófinró tá dẹ́mi rẹ̀ légbodò láìṣẹ̀ àti láìrò. Irú ìròyìn tó farajọ eléyìí tí mo mú wá yìí ní ti SUG president ilé ìwé gíga Federal University of Petroleum Resources tó wà ní Efurum, èyí tí àwọn agbófinró tí wọ́n lù ní ìlúkulù ní ìpínlẹ̀ Delta. Gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ti ń tẹ̀ wá lọ́wọ́ láti ikọ̀ oníròyìn ti ilé ìwé Federal University of Petroleum Resources náà Efurum, èyí tí wọ́n fi ìròyìn náà léde, wọ́n sọ dúnmọ̀ pé SUG president tí orúkọ tẹ̀ ń jẹ́ Comrade Etinoza Edemaki Ota òní wọ́n mà ṣe bẹ́ẹ̀ lù ní ìlúkulù ní wọ́n sì dá àpá sí lára. Ǹjẹ́ kí ni ohun tó ṣẹlẹ̀? Wọ́n ní lásìkò tó ń kọjá lọ pẹ̀lú lójú òpópónà níṣe ni àwọn iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n pe orúkọ tí wọ́n ní Operation Delta Hawk náà bá ṣe bẹ́ẹ̀ dá dúró nígbà tí wọ́n sì fẹ́ máa dà wọ́n láàmú. Òun ló yọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ láti máa ká ní tí ń ṣẹlẹ̀ sílẹ̀, èyí tí ń ṣe fídíò àwọn agbófinró náà níṣe nínú bí àwọn agbófinró náà wọ́n bá ní ó ṣẹlẹ̀ máa ṣe fídíò àwọn nígbà tó ṣẹ́jú ká tó fọ̀ wọ́n ti bẹ̀rẹ̀ sí nílùú ní ìlúkulù, èyí tó sì tún gbé lọ sí àtìmọ́lé wọn níbi tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ dá àpá sí ní ara. Àmọ́ṣá àjọ àwọn akẹ́kọ̀ọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti fi ohùn léde níbi tí wọ́n ti ń béèrè fún ìdájọ́ òdodo lórí bí wọ́n ṣe bẹ́ẹ̀ lu ẹni tó jẹ́ SUG president ilé ìgbé náà tán lù ní ìlúkulù tán sì dá àpá sí lára. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Gombe ó ti tẹ ògbóǹtarìgì adigunjalè èyí tó ṣekú pa ọlọ́kadà 5 ọ̀tọ̀ọ̀tọ̀ tó sì jí ọ̀kadà wọn gbé ní ìpínlẹ̀ ọ̀hún. Àwọn adigunjalè méjì kan ní ọwọ́ ti bàbá yìí gẹ́gẹ́ bí àlàyé tí ẹni tó jẹ́ alukoro níléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Gombe DSP Buhari Abdullahi ètò ṣe fáwọn oníròyìn tó sọ di mímọ̀ wípé arákùnrin tí orúkọ tiẹ̀ ń jẹ́ Daniel Ahmad ó ní ẹni ọdún 36 èyí tó wá láti agbègbè tó pè ní Wúrójúlì àti Garba Usman ẹni ọdún 32 ètò náà wá láti ìjọba ìbílẹ̀ Akọ lẹ́ni tí wọ́n ṣe ọdún náà wípé wọ́n ti jingiri nínú ìwà ìdigunjalè tó sì ti ṣekú pa ọ̀pọ̀lọpọ̀ àwọn ọlọ́kadà tí wọ́n gbẹ̀mí lẹ́nu wọn tí wọ́n sì tún gbé ọ̀kadà wọn tí wọ́n yóò gbé lọ gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ní àlàyé pé àwọn ọlọ́kadà tí wọn kò dín ní 5 ọ̀tọ̀ọ̀tọ̀ ó ní wọ́n ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti ṣekú pa tó sì ti gbé ọ̀kadà wọn lọ ṣùgbọ́n ìtànṣe tó bú wọn lọ́wọ́ ní èyí tó wáyé ní ọjọ́ 27 nínú oṣù táwa yìí ní ìtòsí High Court Complex ní ìpínlẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bá ṣe sọ nígbà wípé wọ́n gbégi dí ojú ọ̀nà tí wọ́n sì ń dá àwọn ọlọ́kadà dúró tó ń gbẹ̀mí lẹ́nu àwọn ọlọ́kadà tó sì jí ọ̀kadà wọn gbé sáwọnú igbó lọ. Nígbà tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó ṣẹlẹ̀ níṣe ni ìròyìn náà ló dé tí ìgbọ́ àwọn agbófinró náà bá ta mọ́ra náà sì lọ ṣe àbẹ̀wò sí ibi táwọn oníṣẹ́ láabi ọ̀hún wà. Kan tó débẹ̀ wọ́n ti dá ọlọ́kadà kan dúró èyí tí wọ́n pe orúkọ tiẹ̀ ní Ahmed lẹ́ni tí wọ́n ti ṣe ṣìbálà ṣìbolo látàrí pé wọ́n fẹ́ gba ọ̀kadà ní ọwọ́ rẹ̀. Ní kété táwọn agbófinró ọ̀hún débẹ̀ wọ́n gbé òun lọ sí ilé ìwòsàn wọ́n sì fi páńpẹ́ òfin gbé àwọn oníṣẹ́ láabi méjèèjì ọ̀hún lẹ́ni tí wọ́n kà bòròbòrò pé iṣẹ́ táwọn yàn láàyò táwọn fi jẹun táwọn sì fi gbélé ayé òun ni káwọn pa àwọn ọlọ́kadà lápadànù káwọn sì gbé ọ̀kadà wọn káwọn gbé sá lọ. Wàyí o wọ́n ti wà ní gbàgà àtìmọ́lé báyìí nígbà táwọn agbófinró ní àwọn yóò tẹ̀síwájú nínú ìwádìí tó ń gbogbo bá sì ti ṣe bẹ́ẹ̀ fojú hàn tán àní ò sí ilé ẹjọ́ ló kù tí ó gba àwọn oníṣẹ́ láabi náà tí ó gbà wọ́n ló ń tẹ̀. Ó dáa ní ìpínlẹ̀ Kano ìyàwó ilé kan rèé tán ti ṣe bẹ́ẹ̀ dájọ́ ikú fún lórí ẹ̀sùn ìpànìyàn tán fi kàn án ní ìpínlẹ̀ ọ̀hún. Ilé-ẹjọ́ gíga ti ìpínlẹ̀ Kano òní ó fi ìkàlẹ̀ sí lánàá òde yìí tí ń ṣe ọjọ́ 28 ọjọ́ Jímọ̀ èyí tí wọ́n sọ dímọ̀ wípé wọ́n dájọ́ ikú fún arábìnrin tó jẹ́ abilékọ torúkọ tiẹ̀ ń jẹ́ Fadila Adamu. Nínú àlàyé tí wọ́n sọ dímọ̀ wípé Fadila Adamu yìí ló ṣekú pa ọmọ ọ̀rẹ́ ọmọ rẹ̀ kékeré tó jẹ́ ọmọ ọdún 8 ètí orúkọ tiẹ̀ ń jẹ́ Aisha Sani. Ìṣẹ̀lẹ̀ náà wọ́n ní ó ṣẹlẹ̀ ní ọjọ́ 14 nínú oṣù keje ọdún 2019 títí di ọjọ́ 17 oṣù keje náà ọdún 2019 nígbà tí ẹni tó jẹ́ agbèfọ́ba tó ṣe àlàyé fún ilé ẹjọ́ ó sọ dúnmọ̀ wípé arábìnrin Fadila Adamu olójí ọmọ ọdún 8 ọ̀hún
tó jí gbé lẹ́yìn tó sì ṣe àlàyé fáwọn olùgbé agbègbè rẹ̀ tí wọ́n wà ní agbègbè tó pè ní Gandu quarters ní Kano tó sọ dímọ̀ wípé ọmọ ọ̀rẹ́ òun ó ní ọmọ ọdún mẹ́jọ Aisha Sani yìí ọ̀rẹ́ rẹ̀ sì ti ṣe bẹ́ẹ̀ sí ìrìn àjò níṣẹ́ ló fa ọmọ òun léun lọ́wọ́ pé kó máa ṣe ìtọ́jú rẹ̀ èyí tó sì jẹ́ pé irọ́ paraku ló pa fáwọn ènìyàn náà wọ́n ní nígbà tí ó di ọjọ́ 17 nínú oṣù kejì ọdún 2019 ó ní ó ṣe bẹ́ẹ̀ mú ọmọ òun ọmọ ọdún mẹ́jọ náà tó lọ rèé jù sínú kànga ńlá kan tó jìn tó sì ṣe bẹ́ẹ̀ ṣekú pa ọmọ náà látàrí bó ṣe jù sínú kànga ọ̀hún ariwo tó ta ló jẹ́ káwọn ènìyàn mọ̀ tó sì pe àwọn tán rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì tí wọ́n á yọ ọmọ òun jáde láti ìgbà náà ló ti wà ní gbàgà àtìmọ́lé èyí tí adájọ́ Yusufu Muhammadu Ubale tó wá ṣe bẹ́ẹ̀ mú ìdájọ́ rẹ̀ wá lánàá òde yìí tí ń ṣe ọjọ́ 28 wípé ẹ̀rí máa jẹ́ nìṣó tí ń bẹ níwájú ilé ẹjọ́ yìí pẹ̀lú bí àwọn ajẹ́rìí 5 ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n ṣe jẹ́rìí sí ọ̀rọ̀ pé níṣe ló ṣekú pa ọmọ ọdún mẹ́jọ náà fún ìdí èyí ìdá wọn báyìí wọn la fi ń pa wọn bẹ́ẹ̀ ẹni bá ti pa ni ẹ jẹ́ ká pọ̀ náà gẹ́gẹ́ bó ṣe wà nínú ìwé òfin fún ìdí èyí ó ṣe bẹ́ẹ̀ dájọ́ fún pé kí wọ́n lọ rèé ṣe bẹ́ẹ̀ yẹ igi fún arábìnrin Adamu Fadila lórí ẹ̀sùn ìpànìyàn. Ó dáa ní ìpínlẹ̀ Delta níṣe ni kí Elédùmarè kó máa ṣọ́ wa káwa náà sì ya ikọ̀ ojú ni alákànfin sọ́rí pẹ̀lú bí àwọn ilé ìtura gbogbo báyìí bí wọ́n ṣe di ilé ikú ní kọ̀rọ̀kọ̀ndọ̀ orílẹ̀-èdè Nàìjíríà. Ọwọ́ àwọn ọlọ́pàá ti ba alákòóso ilé ìtura kan àti àwọn 3 míì lórí ikú àlejò tán pa sí ilé ìtura wọn ní ìpínlẹ̀ Delta. Máníjà ilé ìtura tó pè ní Century Home ní Òwelógbò ìjọba ìbílẹ̀ Àríwá Ìsoko ní ìpínlẹ̀ Delta àti àwọn 2 míì ó ní wọ́n ti fi páńpẹ́ òfin gbé báyìí lórí ikú bíṣọ́ọ̀bù Sunday ọgọ́fọ̀ta èyí tí wọ́n sọ dímọ̀ wípé wọ́n ṣe ikú pa nínú àlàyé Bright Edafe alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Delta èyí táwọn ṣe àfihàn fídíò rẹ̀ nígbẹ̀yìn gbogbo ìròyìn tá a mú wáyé ó sọ dímọ̀ wípé ní ọjọ́ 21 nínú oṣù kẹta ọdún tá a wà yìí òun náà ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ó ní ó ṣẹlẹ̀ pẹ̀lú bó ṣe sọ dímọ̀ wípé arákùnrin tó jẹ́ bíṣọ̀bù Sunday Ogófọ̀tà ó ní ó wá fún ayẹyẹ ìkẹyìn fún òkú kan nínú mọ̀lẹ́bí wọn ní àdúgbò ọ̀hún ní ìjọba ìbílẹ̀ Àríwá Ìsoko náà gẹ́gẹ́ bí ó ṣe ṣe ní àlàyé pé ní kété tó dé sí ilé ìtura náà wọn ló ti pe ìyàwó rẹ̀ wípé òun ti wà ní ilé ìtura báyìí o òun ó sì gbéra tó bá di ọjọ́ àbámẹ́ta tí ó máa ṣe dédé ọjọ́ 22 nínú oṣù kẹta ọdún tá a wà yìí láti lọ sí ibi tí wọ́n ti fẹ́ ṣe bẹ́ẹ̀ ṣe ayẹyẹ ìkẹyìn fún òkú tó torí rẹ̀ wá síbi ilé ìtura ọ̀hún. Wọ́n ní sí ìyàlẹ́nu níṣe ni máníjà ọ̀hún ló gba àbọ̀dè pẹ̀lú bó ṣe sọdúnmọ̀ pé àwọn arákùnrin 2 kan náà wá gbé owó tó tó mílíọ̀nù 5 náírà fún máníjà náà láti lè jẹ́ kí àwọn ní àǹfààní wọ ilé sí inú ibi tí arákùnrin bíṣọ̀bù Sunday yìí ibi tí ó wà ní kété tí wọ́n ṣe bẹ́ẹ̀ wọlé sí inú ibi tí bíṣọ̀bù náà wà náà ṣekú pa bíṣọ̀bù ọ̀hún. Gbogbo akitiyan àwọn mọ̀lẹ́bí láti gbọ́ láti ọ̀dọ̀ rẹ̀ nígbà tó di ọjọ́ ayẹyẹ náà òní ó já sí pàbó tí wọ́n sì tọpinpin ìpè náà lọ sí ilé ìtura ọ̀hún níbi tí wọ́n ti ní àwọn alákòóso ilé ìtura wọ́n kọ̀ jálẹ̀ wọn ò fi àyè sílẹ̀ káwọn ènìyàn náà kí wọ́n ṣe àbẹ̀wò sí ilé ìtura náà èyí tí wọ́n fi lọ gbé àwọn agbófinró lẹ́yìn àti ikọ̀ fìjìláńtè náà sì fi tagídí tagbára wọ inú ìyẹ̀wù kọ̀ọ̀kan tí ń bẹ ní ilé ìtura ọ̀hún ní kété tí wọ́n já sí ibi tí olóògbé bíṣọ̀bù Sunday wà níṣẹ́ ni wọ́n rí pé wọ́n ti só lápá só lẹ́sẹ̀ tí wọ́n sì bá àmì àti àpá lóríṣiríṣi lára rẹ̀ lẹ́yìn tó ń ṣe àfihàn pé níṣe náà ṣekú pa sínú ilé ìtura ọ̀hún. Ọ̀rọ̀ pọ̀ nínú ìròyìn náà á ṣe àfihàn fídíò ọ̀hún tí ó mọ̀ jẹ́rìí máa jẹ́nu ìṣó lẹ́yìn náà sì gbọ́rọ̀ ètí Bright Edafe tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá tó sọ lórí ikú tí wọ́n fi pa bíṣọ̀bù Sunday Ogófọ̀tà ní ìpínlẹ̀ Delta. Dídùn kópọ̀ ṣókí oní ọbẹ̀ oge mọ́dẹ̀mọ́gẹ̀ ìfilẹ̀ òní kọjá ìpéǹpéjú akíọ́ni wípé ẹ̀ṣẹ́ ọlọ́bẹ̀ ẹ̀ṣẹ́ ìtẹ̀báwá jẹ́ ẹ̀kú àìbínú títí di ìgbà tátù padà máa fún wa ní ìròyìn míì lórí ìkànnì àrólé bàbá 1010 TV2 ó kọ́ mi kò ní yí padà àyànfẹ́ Elédùmarè ọ̀nà ni ó dàbọ̀ àkú àtúrọ̀. I am SP Edafe Bright and this is Delta State Police Command. Following the death of one Sunday Ogofada, whose body was found dead at a particular hotel in Owelogbo community in Otowe, where we have arrested 4 suspects, and these 4 suspects include the manager of the said hotel.
who happens to have accommodated this boy and also allowed 2 boys who promised to give him 5 million naira into the room. We don't know the deal they had, but having allowed these boys to access this room, he did not see the boys again. According to him, he saw only one of them and one did not come out, only for him to get to the hotel later that day and discover that it was locked from outside while the other boy had used the exit door inside. When he opened the door, he saw that this guy was dead, but he did not raise the alarm. Even when the wife of the deceased came to the hotel, because before the deceased died, he placed a call to the wife that is lodged at that particular hotel. The manager denied knowledge of this guy, claiming that the boy had already checked out. It was later he was arrested before he now opened up and confessed 2 other suspects that will be interviewing now. The wife actually called the husband and discovered that he could not reach the husband. He now contacted relations of the deceased and told them what the husband told her. So it was on that information that the relations went to the hotel to look for the man, and the manager denied knowing that this particular man has been murdered. What is your name, manager? My name is Godwin Ogenochukwu Iboirode. What is the name of this hotel? B Century Home. B Century Home, okay. Which day that boy contact lodge for the hotel? He came to lodge in the hotel 21st Friday. On Friday of this month? Of this month. Okay, you said when he came, these 2 boys beside you came to you and said they want to do what? Just talk. When the man came and lodged in the hotel, around in the 10 p.m., the man was sitting outside front of Manage my time. Don't give me information that I don't need. Just tell me how they came to you and what they told you. When they came to me, they told me that they want to see the man, they want to take something from the man. Then I said, okay. Then later on, they told me if they collect the thing from the man, they are going to give me 5 million. 5 million. Okay, so after which of them call letter come out from the room? The black, which is Johnson. The black one come out for the room. Exactly. You not see the yellow one? No. So after how many hours interval you take go check the room? 1 hour interval. You now went and checked the room. When you go there, what do you notice? When I checked the room, I find out that the door was locked with padlock, which the fair boy Clement passed the back door. Okay, so inside the hotel there is a door where you take comot from the back. Exactly, inside sir. The room. Yes, sir. Okay, so when you come notice after you notice that this one don comot? Later the day, getting to evening time, I begin to perfume some odor from the door that they lock with padlock. Okay, so when you start to notice a person don die for that room, wetin you come do? I begin to afraid. Then I decided to tell my oga, it's like someone die inside the room. What time did you tell your oga? I did not tell him. So which one be say you begin to tell your oga? You know, before we are doing this interview, we have done an interview before the interview, so don't lie because you are on record. No, I will not lie. So you ran away now. Then initially you ran away because you were afraid. Afraid. Okay, yes. Now how they call letter to arrest you? Then I run to a woman's house to pass my night over there. Early in the morning, then I came out to find out how the issue is. That is where the vigilante and community boys attacked me. Okay, who report the matter to vigilante? My uncle. Who is your uncle? Chief Ogole. Who is he? Now you get the hotel? Yes, he's the owner of the hotel. So you are making it clear to us that the owner of the hotel have no idea of what happened? No, sir. Okay, so I get you now. Are you aware that they have set that hotel ablaze? You hear say they don burn the hotel? The information I get about the hotel is a simple yes or no question. Okay, I just wan let you know say your conduct, your actions don make the man wey just employ you to help you, they don burn the hotel now. So these 2 boys, you don encounter them before now? Yes. Which year you first encounter them? That was December period. How much they give you that time? Was 300,000. Okay, you said they bring one girl come that time. Since that time you don see that girl? No, sir. You said we discovered the girl POS machine for your house. Who get that POS machine? Johnson is the one who handed over the POS machine to me. But to the best of your knowledge, who get the POS machine? Who get that POS machine wey we recover for your hand? It's the guy who gave me the POS machine. So
Na the guy get am, abi na the girl wey dey carry call na him get am? I no know if na the guy, if na the girl. Okay, I understand now. Okay, you no know. So are you confirming to me now that it is these two boys